ọmọ Yorùbá wọ́n ti lọ fi wá gbowó o. Àwọn kan ti ń tà wá lọ́wọ́lọ́wọ́ báyìí. Kábíyèsí Elédùmarè, ọmọ Yorùbá wọ́n ti ń tà wá báyìí, wọ́n ń tà wá lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn kan ń gbowó lọ́wọ́lọ́wọ́, wọ́n fi àwọn ọmọ Yorùbá wọ́n fi wá gbowó lọ́wọ́lọ́wọ́ báyìí. Tí bá níná ń jó lórí omi, ẹ bá bá mi jiyàn, ẹ bá àtáàkì mi, ẹ ní kí n ṣàlàyé ẹ̀ fún yín ni. Kódà ó ní àwọn fídíò kan tí mo gbé wá tí mo máa play fún wa sí. Ọmọ Yorùbá wàhálà ti wà, torí pé kí ni láyé kò gbọdọ̀ ṣẹlẹ̀. Ẹ̀yẹ́ lábí ẹ mà láyà o, ẹ mà láyà o. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti ẹ̀rọ kó tó di pé màá gbẹnu lé ọ̀rọ̀, mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín, ẹ máa kọ sí comment section wípé anybody tó bá lọ fún èèyàn kankan lówó nítorí suppression or silence of Yorùbá nation, ẹ kọ sí comment section pé that person is making a very big mistake. Ẹ tàn bá wa kọ sí comment section wípé anybody tó bá lọ sign any document pẹ̀lú àwọn kan báwọn ọmọ Yorùbá ti panu mọ́ pé a ò pariwo fómìnira mọ́, pé a ò lè ní pariwo mọ́, that person is making a very big mistake. Torí pé kí ni bàálù tó ti fòlẹ̀ ṣẹ́wọ́ sí, ẹ mà láyà o. Àwọn afọríṣe ẹ fọrùn ṣe, ẹ wá fi wá gbowó. Ọmọ Yorùbá ayé yìí máa le o, ayé máa nìka o. Ṣé bẹ́ẹ̀ ṣe rí lélẹ̀ kí wá dákẹ́ kí má sọ̀rọ̀ kò possible. Now ọmọ Yorùbá tẹ́ bá rántí ẹ rí pé mo sọ fún yín, mo ní àwọn àgbààgbà Yorùbá kọ̀ọ̀kan wọ́n ti join wa, kódà wọ́n ti juwọ́ jùsẹ̀lẹ̀ fún bàbá wa Dr. Chief Commander Generalissimo General Actor Field Marshal Ọmọlúwàbí Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá Yọ̀mídé ẹkùn ọkọ̀ Fúlàní àjànàkú kọjá mọ orí nǹkan fìrí tàbá ròyìn kájà rìnrìn àti bàbá wa emeritus merited intelligent distinguished honest loyal humble professor Adébánjí Akíntóyè. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé tó bá ti yẹ̀ lẹ́yìn àwọn bàbá méjèèjì tí mo dárúkọ yìí, anybody tó bá wá bá yín tó ní àti gbà pàálẹ̀ pariwo fún Yorùbá nation mọ́, àti gbà pé kíníkan bóyá tẹ́nìkan wà lọ gbowó fún tàbí tó gbowó lọ́wọ́ ẹnìkan, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section báyìí wípé ẹni yẹn ó ṣe àṣedànù ni. Mo sọ fún yín, mo ní àwọn bàbá wa kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá tí à ní dárúkọ, àwọn bàbá dáadáa bíbí tí ẹ̀ dárúkọ ọgbẹ́ mọ̀ wọ́n kò lè sí tẹ́nìkan lè fi wọ́n ṣe. Wọ́n fowó lọ àwọn bàbá yìí, wọ́n fi góòdù lọ wọ́n fi californium lọ wọ́n, tẹ́ ọmọ yẹn tó ń ta gíráàmù californium 1 kg of californium ó ń lọ bí abi nísìnyí báyìí ó ń lọ bí abi 60 something thousand US dollar. Tẹ́mọ̀ yẹn tí ó jẹ́ that's a lot of money tó ṣe ṣeréṣeré wọ́n fi lọ àwọn bàbá yìí. Àwọn bàbá yẹn yarí pé àwọn ti pinnu pé àwọn ti ṣetán láti dúró fúnlẹ̀ Yorùbá, àwọn ò sì ní gbàgbọ́dì fúnlẹ̀ Yorùbá mọ́. Ìtàwọn ti ṣe sẹ́yìn kí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá káwọn bàbá àwọn kan foríjì àwọn. Èmi dẹ̀ mọ̀ pé wọ́n ti foríjì wọn. Wọ́n fowó lọ àwọn bàbá yìí nígbà yẹn wọ́n kọ̀. Now wọ́n tún padà tún lọ bá àwọn bàbá yìí, wọ́n náà fẹ́ gbẹ́ kànga. Ẹ̀yin tẹ́ bá ti ń tẹ̀lé mi tipẹ́tipẹ́, tó bá jẹ́ wọ́n pa ẹ̀kọ́ sí comment section, tó bá yẹ kó tọ́ mò ń sọ ẹ̀kọ́ sí comment section pé lóòótọ́ ẹ̀wọ̀n ti pé mo sọ bẹ́ẹ̀. Wọ́n lọ fẹ́ gbọ́n kànga sí gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn bàbá yẹn wá ní àbà ṣé ìyá oníjẹ Yorùbá ni àbí kí ni Kàbírù sí finish olélẹ́yìí. Ẹ̀wọ̀n mọ̀gbọ́n tí wọ́n wá ṣe owó tó jọjú, ó dàbí kọ́ máa nǹkan tó ẹ̀kọ́ fi bí i 10,000 fi ṣẹyọ kan kọ́ wá fún ọ ní 10 million pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan 30 million lẹ́mà iye tẹ́ bá lè ṣe
ìjọba dẹ̀ ṣe lè ṣe kẹ́kọ̀ọ́ gbà pé máa ṣe. Àwọn bàbá yẹn yarí àti owó táwọn olórí burúkú yẹn kó dání àtàwọn olórí burúkú yẹn fún ara wọn, wọ́n lé wọn dànù. Èmi rò pò ti tán ni. Lẹ́yìn yẹn mo jáde, mo wá sọ fún àyè èèyàn wa wípé àwọn àgbáyé ń kọ́ wọ́n ti rán àwọn èèyàn wá sílẹ̀ Yorùbá, èèyàn méjì méjì wọ́n ti rán wọn wá sí stéètì kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá tó jẹ́ 16. Ẹ̀yin tẹ́ bá rántí pé mo sọ eléyìí náà, ẹ bá mi kọ sí comment section. Ǹjẹ́ wọn tó wá jọ mí lójú bí mo ṣe ń bá yé sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn olórí burúkú èèyàn kan wọ́n ti lọ ń gbowó lọ́wọ́ àwọn Fúlàní wípé ṣèbí wọ́n rí pé àjọ wà ní, àwọn jọ wà pẹ̀lú bàbá Akíntóyè, káwọn jọ wà pẹ̀lú Chief Sunday Igboho, káwọn jọ wà pẹ̀lú gbogbo àwọn tí àjọ ń lọ káàkiri ni. So therefore ohun táwọn bá sọ lábẹ́ gé, wọ́n bá kóra wọn jọ, wọ́n bá lọ gbowó, àṣé wọ́n ti gba first batch. Àwọn yẹn wá yarí nísìn, ọwọ́ àwọn ni wọ́n ti gbowó, ọwọ́ àwọn Fúlàní. Ṣé o pé àwọn Fúlàní láwọn tó ń sponsor wọn, àwọn Fúlàní ẹ̀ dàbí intermediary tó bá ń bọ̀ látòkè adé sọ́dọ̀ àwọn Fúlàní Kàbà, látọ̀dọ̀ àwọn Kàbà lówó ti máa kà wọ́n lọ́wọ́ àtàwọn ọmọ tó bá ń kó káàkiri. Wọ́n ti gbowó lọ́wọ́ àwọn ilé láwọ̀kọ́, àwọn tó wà lókè wọ́n wá sanwó fáwọn Fúlàní mọ́. Wọ́n wá ní àwọn fẹ́ rán àwọn observer àwọn wá sí Nàìjíríà. Kábíyèsí Elédùmarè, nígbà tó rán àwọn èèyàn wọn wá sí Nàìjíríà, àwọn èèyàn wá jẹ́ kó máa yé wọn wípé Yorùbá nation ni àwọn fẹ́ o. Ìyẹn almost gbogbo àwọn tí wọ́n lọ bá ní pátápátá. Torí àwọn observer yẹn máa jẹ́ kó yé wọn pé ṣé ó wù yín kí Nàìjíríà sì tẹ̀síwájú báyìí àbí kí ìlú ìpín èwo lẹ́hìn kó lè rọ̀ yín lọ́rùn. Wọ́n ṣà ń lọ ní ìletò kan sí ìletò kan. Nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, kò sẹ́ni tó mọ̀. Òun la ṣe sọ fún yín wípé a need the security nílẹ̀ Yorùbá. No security. Now at the end of the day, ìgbà táwọn observer yẹn tó máa mú èsì lọ fún àwọn tó rán wọn wá, wọ́n ṣe statistic yẹn, wọ́n wá rí wípé àwọn tó ń gbowó lọ́wọ́ àwọn, wọ́n kò gbowó wọ́n tan àwọn ni. Now àwọn yẹn ti wá sọ fún wọn wípé owó tẹ́ gbà yìí, tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kó di wàhálà, tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ̀wọ̀n. Wọ́n ti rán àwọn Fúlàní ẹ̀ sáwọn tí wọ́n fún lówó. Wọ́n ní alákọ̀ọ́kọ́ ẹ gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà tí ọmọ Yorùbá fi máa panu mọ́ lásìkò yìí. Ẹ gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà tẹ́ lè fi bà orúkọ olóyè Sunday Igboho jẹ́. Ẹ gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà tẹ́ máa fi bà orúkọ bàbá Akíntóyè jẹ́. Ẹ gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà láti make sure wípé movement Yorùbá nation jẹ́ kó jẹ́ nǹkan kan mọ́. Ẹ gbọ́dọ̀ wá ní gbogbo ọ̀nà láti make sure wípé ẹ fọ́ọ̀sì gbogbo ọmọ Yorùbá láti má tẹ̀lé wọn. Kábíyèsí Elédùmarè, nísìnyí báyìí àwọn tó gbowó yẹn wọ́n ti ń sáré káàkiri kíjokíjo. Òun lẹ ṣe rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí. Ọmọ Yorùbá, àníṣe ẹ máa kọ sí comment section wípé òmìnira làwọn ọmọ Yorùbá fẹ́. A ò dẹ̀ ní any other external leader lẹ́yìn àwọn leader tó front. We have a lot of leaders in Yorùbá land, but as far as Yorùbá self-determination is concerned, as far as Yorùbá nation is concerned, as far as we the indigene of Yorùbá nation, as far as we are concerned, Yorùbá nation no going back. Nísìnyí báyìí, ǹjẹ́ mo tí wọ́n wá ṣe, wọ́n ti dà àwọn èèyàn síta. Àwọn wèrè tí wọ́n gbowó lọ́wọ́ àwọn Fúlàní Kàbà yìí, táwọn tó wà lókè wọn sí wọn, tí wọ́n náà tó wà lókè ní ìsọ̀rọ̀ Nigerian government tí ó lò. Ó yẹ kẹ́ mọ̀ pé Nigerian government ní wọn ní capacity irú nǹkan bẹ́ẹ̀. Àwọn tó wà ní Western world, mọ̀ pé àwọn Fúlàní, àwọn Western world ló ń ṣiṣẹ́ fún. Gbogbo ayé ló ti mọ̀ nísìnyí. Àwọn intermediary àwa àtàwọn colony àtàwọn imperialist. Ọmọ Yorùbá,
ẹ jẹ́ ká tètè pariwo kìíní síta, ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé Yorùbá nation ni or nothing is not optional. Ó ti late. Wọ́n wá dé àwọn èèyàn síta, wọ́n ní kó lọ máa pariwo regional, àwọn kan wà tó ń pariwo regional genuinely, ṣùgbọ́n àwọn particular people tí mò ń sọ yìí wọn ò fẹ́ regional, wọn ò fẹ́ Yorùbá nation, wọn Nàìjíríà ló fẹ́. Kò sí nǹkan tó fẹ́ tó kọjá ohun tó máa ṣe tó máa pa owó fún wọn. Mo wá fẹ́ jẹ́ kí èmi àti yín ká sowọ́pọ̀, ibi tíṣẹ́ yẹn ti jọ kàn wá lélẹ́yìí. Bẹ́ẹ̀ mi ṣe ń tú àṣírí, ẹ̀yin ẹ jọ̀ọ́ ẹ máa kọ sí comment section. Ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé Yorùbá nation la fẹ́ o. Kò sí nǹkan kan tí a fẹ́, a ò dẹ̀ rán ẹnìkan kan kó lọ gbowó lọ́wọ́ yín o. Ẹni tó bá ti wá bá yín, tó bá ti wá gbowó lọ́wọ́ any international communities, kí wọ́n mọ̀ pé olè ni ẹni yẹn, ó dẹ̀ guilty of ẹ̀wọ̀n. Náà kó tó di pé mo tẹ̀síwájú, ẹja sáré dẹ̀ka ìpolówó ọjà, ká tó wá dẹ̀ka ìpolówó ọjà. Ọmọ Yorùbá, kẹ má gbàgbé, rally is around the corner. Ẹ support Masbi TV, ẹ support mi personally àti tíìmù mi, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé bá ṣe máa ń ṣe tá bá ti fẹ́ ṣe rally bẹ́ẹ̀ yẹn. Masbi lè gbé bọ́ọ̀sì bí ọmọ bọ́ọ̀sì bí mẹ́ta mẹ́rin agbélẹ̀ tí àwọn èèyàn máa fi lọ káàkiri. Rally lè kéde rí àmọ́ iye ọjọ́ ta fi máa ṣe, torí pé it is a peaceful mega marathon rally tó máa continue láti máa lọ dìgbà tí wọ́n fi máa pè wá láti béèrè nǹkan tá a fẹ́, tá a dẹ̀ máa fi sọ nǹkan tá a fẹ́ fún wọn. Náà ẹ jẹ́ sáré dẹ̀ka ìpolówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú, ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver, ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún heart, ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. La bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga, ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni La bitter tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ńkọ́, La bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi La bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí, ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ La bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa. La bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe àgbo. Ìwọ tó bá ní any medical issue, ìwọ tó mọ̀ pé nǹkan tó ṣe ẹ́ ó wà curable, ẹ pè La bitter tea. Ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn bá kéré, ìwọ tó pé kó tó ṣẹ́jú mẹ́wàá wá ti dá tọwọ́ ẹ lẹ̀. Nígbà tá à ń lé àwọn ìyàwó wa síta ni kò dáa, mo lè fọwọ́ wọn sọ̀yà bóyá o ní kidney problem, heart problem, anything tó bá ń ṣe, arthritis ni o, cancer, anything, ẹ pè La bitter tea, mo lè fọwọ́ wọn sọ̀yà. Náà ká padà síbi tí a ti ń bọ̀. Ẹ má gbàgbé ẹ support Masbi TV 02141687040 02141687040 GTB Williams Olúwatósìn ìdáhùn ẹ máa rí lórí ẹ̀. Fẹ́ ìdí bá fẹ́ send the receipt tàbí ẹ fún mi ní information kankan +234 8176 03416 081 76 03416 081 76 03416 tàbí +229 5774 7970 +229 5774 7970. ìyẹn nọ́mbà bẹ̀rẹ̀ ní WhatsApp nọ́mbà ní nọ́mbà méjèèjì o. Tẹ́ bá kó direct kò ní lọ WhatsApp nìkan tàbí kẹ́ drop message. Now ọmọ Yorùbá ìpele kejì rèé. Ẹ tètè kọ́kọ́ bí yín ní nǹkan kan náà. Now lára iṣẹ́ tó gbé fún wọn rèé. Wọ́n ní gbogbo àwa mídíà tá à ń pariwo lórí social media kí wọ́n make sure pé adákẹ́, kọ́ pè wá, kọ́ béèrè nǹkan tá a fẹ́,
kọ́ fún wa ká dákẹ́ tàbí kọ́ sọ wá di onírọ́ níwájú gbogbo ọmọ Yorùbá pé ọ̀nà tó lè fi stop wa náà nìyẹn. Òun ló dífá fún àwọn èèyàn kọ̀ọ̀kan tó jẹ́ tẹ́ máa ń rí nínú WhatsApp group tàbí Telegram group tàbí nínú àwọn group ṣá tó jẹ́ pé tá bá ti lè ju any video sílẹ̀ tí fọ́tò olóyè Sunday Igboho wà ńbẹ̀ tàbí fọ́tò bàbá Akíntóyè tàbí tó bá ti rí pé a fi ṣe campaign for freedom ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ fake news unconfirmed news kìíní kan news wọ́n attack ẹ̀ so that people are not going to watch it. ṣe mọ̀ pé táwọn èèyàn bá dẹ̀ ti wò ó the purpose of that video is not achieved. ìyẹn lè fi máa mọ̀ wípé these people wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ẹ wo àrà táwọn mídíà kọ̀ọ̀kan ń dá ká tó ṣẹ́jú pẹ́ wọ́n ti dájà lẹ̀ láàrin Aláàfin àti Ọba Onírìṣà. All these things are national distraction. mo dẹ̀ mọ̀ pé kò dìgbà tó bá sọ̀yẹ̀ fún wa. kíní yìí wọ́n kàn fi ń distract kọ́tà ń ṣe ni. wọ́n ní kọ́ dẹ̀ ṣe kọ́ make sure pé rally tá a fẹ́ ṣe yìí one nínú ká má rí ṣe tàbí kọ́ sa ọgbà agbára láti má jẹ́ káwọn èèyàn jáde láti máa create fear sínú àwọn èèyàn láti máa sọ̀kọ́ táwọn èèyàn ò fẹ́ gbọ́ láti máa jẹ́ kí wọ́n mọ̀ wípé tó bá pa ẹ́ wò wọ́n pa ẹ́ dànù nìyẹn tó bá lọ pa ẹ́ kò sọmọ Sunday Igboho ń bẹ̀ kò sọmọ kíní kan ń bẹ̀ àwọn nǹkan tó ní kọ́ lọ máa ṣe nìyẹn nísìnyí. èmi wá ń sọ fún yín ní báyìí kẹ́ lè mọ̀ tẹ́ bá ti rí anybody tó against rally tá a fẹ́ ṣe just know that is one of them. Can you imagine? a wà lóko ẹrú nílẹ̀ bàbá wa òun ṣe pé a travel lọ síbì kan o nílẹ̀ bàbá wa àtúnṣe ẹrú. No, this has to stop. This has to stop. ọmọ Yorùbá kí n tó bọ́ sí ìpele kẹta ẹ jẹ́ fún àwọn fídíò kan wọ̀nyí ó yá ẹ wò ó. gbogbo àwọn ìjà tó ń lọ lọ́tún lọ́sì. all the strife happening left and right. lórí àwọn ọba ilẹ̀ Yorùbá. over the kings in Yoruba land. èmi lolórí. I'm the leader. èmi lolórí. I am the number one. ẹ má mà sùn gbàgbé. Please don't sleep and forget your sin. ẹ ń jà. You are fighting. wọ́n dẹ̀ ń fọgbọ́n gba ilẹ̀ yín díẹ̀ And they are infiltrating your land and they are taking over your land. ẹ ń jà. You are fighting. àwọn wọ̀nyí sì ń wọnú ìlú yín láti máa ṣe yín ní ṣùtá. And the enemies are encroaching on you. They are creeping up on you and you are not even aware yet. ẹ má mà sùn lọ. Don't sleep, O you king. ẹ rántí àwọn ọba méjì kan tí wọ́n pa ní Ondo State. Remember 2 kings that were murdered in Ondo State. nítorí pé wọn ò dira ní o. And it was because they were not armed, they were not prepared. àwa ò tẹ̀lé àgbà nílẹ̀ Yorùbá o. And we don't follow age in Yoruba ohun land. tá kọ́kọ́ ń tẹ̀lé ni pé ká gba ilẹ̀ wa. The first thing we follow is to take over our land. kó bọ́ sí wa lọ́wọ́. We should have our land, we should be in ká ṣe wá control. mọ níbo là ń lọ. Then before we know our direction, ẹ jẹ́ sọ fún yín. let me tell us something. ẹni tó bá dira Anybody that arms tó themselves múra láti gba ilẹ̀ Yorùbá yìí. and they are prepared to take over Yoruba land, ò bá jẹ́ ọba abúlé kan if it is a king from any village tó dira that have tó prepared sì gba themselves, ilẹ̀ bàbá wa fún wa. and we are able to take our land for tí ò ourselves, jẹ́ káwọn wọ̀nyí kó wa lẹ́rú. and they will not allow those people to take us as ó ní slaves, máa tẹ̀lé o. that is who I would follow. nítorí pé ẹ̀yin ọba wọ̀nyí Because you kings, ẹ mọ àyè yín. you know your respective positions. a ti wà láyé yìí ó ti tó 60 years. And we have been in this one for over 60 a years. ti ń gbọ́ We've been hearing Ọ̀ọ̀ni òrìṣà. Oni a Orisha. dẹ̀ ti ń gbọ́ And we've been listening. ikú bàbá yèyé igbákejì òrìṣà. Iku Baba Yeye, the second in command. kò lajà lọ. So that is the ẹ̀yin explanation. méjèèjì lẹ The kàwé. 2 of you are even learned. You are traveled. ọlọ́lá ni ọlọ́rọ̀ ni. You are wealthy men and influential. ìjà kọ́ là ń jà sí o. We don't fight. Now this is not the time to bí fight. ilẹ̀ wa ṣe máa bọ́ sí wa lọ́wọ́. We should find ways to take over our land. n bá má sọ̀rọ̀ yìí o. I wouldn't have said this tókè mi ò ń ṣe wòlíì tó kàn ń sọ̀rọ̀ ṣá. because I'm not a prophet that just talks. ṣùgbọ́n tókè mo ti rí. But because I have seen it, kó tó di ọ̀rọ̀ Ọ̀ọ̀ni àti Aláàfin bẹ̀rẹ̀. before the feud between Alaafin
and honey started, mo rí màálù pupa, I saw a red cow, mo rí orí ràkúnmí, and I saw the head of a camel, mo rí ọ̀pọ̀lọpọ̀ èso dẹ̀bínò. and I saw debino fruit. Wọ́n wá gbé orí ràkúnmí yẹn sínú màálù pupa. They put the head of the camel on Wọ́n wá kó the cow, dẹ̀bínò èso tó máa ń jẹ wọ́n kó sínú ẹ̀. and they put that debino inside. Wọ́n wá la inú àgùntàn. Then they cut open a sheep Wọ́n wá gbé sínú màálù yẹn. and put it in the cow. Wọ́n wá rán pa. Then they sold it. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ń gbé wúlẹ̀ káàkiri. Then I started burying it everywhere. Tí ò bá ṣe ìjà Aláàfin àti Ọ̀ọ̀ni mi ní sọ. If it is not for the vendetta between Alaafin and the Oni, Ẹ̀yin I won't have Kristẹni, said, Christians, ẹ bẹ̀rẹ̀ àdúrà. start praying. Ẹ̀yin Muslim, You Muslims, ẹ bẹ̀rẹ̀ in àdúrà. Yoruba land, start praying. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ This lélẹ́yìí is o. not about religion. Ọ̀rọ̀ wípé kọ́ máa dé lójijì. It is for them not to creep over us suddenly. Ìwọ sọ pé pásítọ̀ ni ẹ. You are saying you're a O lè pastor. jagun. You cannot fight. Tógun bá wá ka ẹ mọ́lẹ̀ wàá mọ̀ pé wàá If war jagun. comes, won't you fight? Lọ sí Kaduna. Go to Kaduna. Lọ wo bọ́n ṣe ṣe wọ́n léṣe. Look at how they are hurting Christians. Ìjẹ́ o rántí ogun Ọ̀wọ̀. Do you remember the war that Wọ́n happened ṣe wọ church in tó all? ń pa àwọn The ènìyàn. way they entered the church and killed Kì í people. ṣe It Christian nìkan náà ń pa is o. not only Christians they are Gbogbo killing. èèyàn náà ń pa. They can kill anyone. Ilẹ̀ náà fẹ́ gbà They o. just want to take over our So land. ẹ̀yin ọba Yorùbá. So all the kings in Yoruba land, Ẹ má jà o. please don't fight yourself. Ẹ má jẹ́ kí omi ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Don't let things happen in a bad way that you might not even Mo be wá able to handle gbàdúrà. it. So I pray. Ìlú yìí ò ní bàjẹ́ o. Àmín. Ilẹ̀ Jehovah. Yorùbá ayé ò ní gbà lọ́wọ́ Yoruba wa o. land will not be taken from us. Ayé ò ní gbà lọ́wọ́ wa It will o. not be taken from So us. èdì náà ń ṣe láàrin wa o. Wọ́n fẹ́ kí ìjà wà. They want us to fight within Wọ́n ourselves bá lè ráyè so wọlé. that they can infiltrate us. Ẹ̀fún àti èdè ò ní mú ẹnikẹ́ni lórúkọ Jésù. Àmín Jehovah. Yóò dára fún It yín shall o. be well with everyone. Jésù Olúwa wa. padà ènìyàn wa ṣé iná tí wọ́n láwọn fídíò tí mo fi wọ̀nyí yẹn mo kàn ní kí n gbé yẹn wọlé kí n tó lọ ní n tẹ́yìn náà bá tó bá jẹ́ opinion yín ẹ̀kọ́ ẹ má gbàgbé a ò gbọ́dọ̀ la ojú wa sílẹ̀ kọ́ bá tiwa jẹ́ o àwọn tọ́lọ́ fi wá gbowó yẹn ẹ máa wò wọn ọ máa kàn bínú Ọlọ́run láìpẹ́ yìí ọláyà gidi gan ni o ẹ má wọ̀nyí gbogbo wọn ní identity wọn máa tó wá reveal kọ́ wá deny pé àwọn òkú stay tuned so wọ́n dẹ̀ tún sọ àwọn nǹkan kan náà wọ́n ní kọ́ make sure pé àwọn Fúlàní terrorist tó ń pa wá kọ́ make sure pé a ò ṣe kankan láti fi defend ara wa wọ́n tún wá sọ débi wípé wọ́n ní kọ́ make sure pé wọ́n render Yorùbá nation useless bí kó wá padà di pressure group bí àwọn organisation kan tí wọ́n ti dìde rí bí Afẹ́nifẹ́re bí OPC nǹkan ṣẹ́mọ̀ wọ́n ní kó render wa useless to become an ordinary pressure group èmi mọ̀ pé ìwé yóò ní ṣẹlẹ̀ sáwọn ọmọ Yorùbá can you imagine kí wọ́n tún kó mọ́ Fúlàní terrorist machineries wọ́n tún kó mọ́ wọlé láti wà máa pa wá nílé bàbá wa ìgbà tí wọ́n ti rí pé ìbọn nǹkan ọkọ̀ rẹ̀ pa ọmọ Yorùbá mọ́ wọ́n tún lọ introduce arrow ẹ má wọ̀rí láìpẹ́ láì jìnnà solution arrow yẹn àtúbà yín dà síta ojú agbó àkọ́nì gbé ìdàlẹ̀ wọ́n sì gé mo kí gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ wù fúngbà àkọ́kọ́ fẹ́yìn tẹ́bà morúkọ mi ní Williams Olúwatósìn Ògúnbíyì aka Maxwell for the bad leaders aka Alogo Masika aka Mass Gloria for the good leaders ojú agbó àkọ́nì gbé ìdàlẹ̀ ẹ má gbàgbé ẹ bá wa like ẹ share ẹ comment ẹ subscribe ẹ tọ notification button yín ohun tó bá jẹ́ idea yín nípa gbogbo ohun tẹ́ ń gbọ́ yìí ẹ bá wa dà síta ṣẹ́yìn náà ti wá rí wípé a ní láti jọ ṣiṣẹ́ papọ̀ torí pé àwọn wèrè tó ń bá wa fà yìí wọn ò mú ní ṣeréṣeré wọ́n ní ẹja ńlá tó wà lábẹ́ ilẹ̀ tó ń lùlù fún wọn ṣe understand kò dẹ̀ wá kún àwa torí àwọn British fún ara wọn gan wọ́n ti fẹ́ wá kó wa ní ẹrú rí tí wọ́n rẹ̀ rí ṣe tó jẹ́ pé wọ́n padà wá rí pé àjànàkú kọjá mo rí nǹkan fèrè àwa ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire wọ́n rí pé ogun kì í kó wa ni wọ́n ṣe wá fi ogun ọpọlọ diplomatical ogun ni wọ́n wá fi kó wa báyìí nísìn ojú àgbà kò ní gbọ́dọ̀ rẹ̀